Daddy mi, ẹ kú lé sà. Ọmọ dáadáa. Yes sir. Ẹ kú àtàárọ̀. Ọmọ Olúfúnadé. Daddy mi o. Olú ọmọ Akẹ̀láwẹ̀. Daddy mi o. Sí ò sí yọnu. Kò sí sà o. Kárí sí ọ̀sá sí wàhálà níbi iṣẹ́ yìí. Daddy wàhálà wà. Kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ló ní mi lọ bí iṣẹ́ lánàá. Ọ̀sán lẹni tí ó lọ fa wàhálà ta. Gbogbo àwọn ará ibi iṣẹ́ mi pátá tí wọ́n mọ wọ́n sí wọn mẹ́sẹ̀ ni agbófinró wa fi páńpẹ́ ọba gbé. Kódà wọ́n ní wọ́n rán wọn lọ sẹ́wọ̀n. Tó bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sà. Ara ń tà máa ń wí ni o. Ẹlòmíì ọ̀fà gbùrù rẹ̀ ọ̀fà gbó. Irú ẹni tí ó lọ fa wàhálà yìí tó fi di pé wọ́n wá ń kó àwọn ará ibi iṣẹ́ yín. Ó ti wà kan tí wọ́n ti ṣépè fún rí. Bíi ti báwo bá mi. Sórí ìwà tó hù ìwà tí wọ́n ti fi ṣépè fún ló fi wá ń ṣàkóbá fáwọn yòókù níbi iṣẹ́. Ṣé wípé tó bá ṣépè fèèyàn á lọ fi ṣàkóbá fẹ́ lòmíì? Àìmọye irú ẹ̀ ọ̀dà bí àpẹẹrẹ ọ̀kan ni wọ́n sọ fún ẹ níjọ́ kan. ọ̀kadà ayé gbajú street. Ayé gbajú láti fi bí. Náà jẹ́ mi. Tẹ́lẹ̀ sọ 500 báyìí. 500. Ìjọba lè sọ 500. Pẹ́ẹ́ dúró ìdúró. Àtàárọ̀ àsìkò rìn náà. Ìwọ lélẹ̀ àdé mi yẹn kọ́ lélẹ̀. Ló wá ní kí n fún yín. 500 náà làdé mi yẹn. Okúlẹ̀ gbé yìí. Sókùlẹ̀ yẹn ni. Ọlọ́run ní jẹ́ kí mi jókòó. Ẹ wo ṣé máa gbowó nìyẹn ìdáyẹ̀ ẹjọ́ láàárọ̀ yìí. 500 náà làdé mi yẹn. Má ṣe fún yín 500 lọ́wọ́ kí ni. Ibo la ti gbé mi. Àṣàdé ìkọ́ tó di pé ọ̀kadà mi. Ẹ wo bàbá ọlọ́kadà ẹjọ́ nítorí ọlọ́mi ìráyè ti fún láwùjọ. Ẹ gbowó tẹ́bàdé ìgbà ṣé kí máa lọ. Bàtà wọn kì í má gbà yín lẹ́mu. Ìwà arábìnrin ọ̀sìn yẹn mi jẹ́ láàárọ̀ kùtùkùtù. Kì í ṣe bẹ́ẹ̀ mi rẹ̀ ṣe sọ ní o àdé o ti yí àdé mi rẹ báyìí o. O wá yàn mí jẹnu òyìn ọlọ́njẹ o. N sì jẹ́ kó o mọ̀ pé gbogbo èèyàn kọ́ léèyàn máa ń yàn jẹ. Lónìí yìí òní náà ni bó ṣe ń lọ o kò ń tiẹ̀ lágbára lọ́wọ́ náà o kò ń tiẹ̀ lónìí náà ni. Láti mú ọ̀tún fún mi ọdẹ. Ilé inú kan yóò ní tí ó ṣe nu tó wà lẹ̀. Àpò sì dérò. Mo mà gbá kí n má gbé. Sátidé káàrọ̀. Ẹ káàrọ̀ yes. Sátidé káàrọ̀ o. Báwo ni káàrọ̀? Báwo náà ti rò? Wọ́n dúpẹ́ fọ́lọ́ àwọn ńkọ́. Mo rẹ̀ tó bọ̀ kí ló tó pẹ́ dé láàárọ̀ yìí. Irú ìbéèrè òṣìwò nìyẹn. Wọ́n ṣe máa bèèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo pẹ́ dé. Ṣé wọ́n lọ dá mi dàbí wọn ló gbà mí síṣẹ́? Bọ́ọ̀lì mi lọ ká sì kéré o. Tọ́gà bá bẹ̀rẹ̀ ìjọ ṣé kí wá sá lọ. Sista Ṣadé ọ̀rọ̀ yóò lè tó báyìí náà. Dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ mi rò pé mo gbé dọ́dọ̀ yìí ẹjọ́ torí ọ̀lẹ́ ní tí mo bá wí nìyẹn kẹ́kọ̀ọ́ jú sí nǹkan tẹ́ ń ṣe. Ẹ má bínú ẹ wò lọ́lẹ̀ kan ẹ má dáhùn lóhùn ẹ ní sàmìsù. Ẹnu ṣe pé tára ẹni mò ń bá sọ. Ó pẹ́ dé mo ti ṣe fẹ́ kó bá gbé mi ẹ̀ ó ń fún un lé bá mi sọ ó ń tún mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà. Ẹni ò kó ṣe dẹ́gun mọ́ mi náà. Ṣadé ọjà má bínú o, mo fi owó tó wà lára ẹ̀ mo fi bẹ́ẹ̀ o. Kí ló sọ sí lọ? Mo ní owó tó wà lára ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n fẹ́ bá lẹ́yìn ẹ̀. Kí ni mo sọ fẹ́ kó ṣe mí? Wo nǹkan tó ṣe mí gbogbogbò eléyìí èyí gbogbo ni wàá sọ fún mi. Nǹkan tó ṣe mí yẹn gbogbo èyí ni wàá sọ fún mi. Kí ló ṣe mí gbogbo? Nǹkan tó ṣe mí là wàá sọ fún mi. Kí ni mo fẹ́ kó ṣe mí? Ṣadé ṣe fẹ́ lò. Kí ni mo fẹ́ kó ṣe mí? Tọwọ́ ní yẹn bá fọ́ mi. Ṣé èmi ló bá bẹ́ẹ̀? Èyí gbogbo wọn wàá sọ nǹkan tó ṣe mí fún mi. Ṣé èmi ló bá bẹ́ẹ̀? Ṣé kí ló ń bá Ṣadé lé mo bẹ́ẹ̀ ṣe jọ ti dé. Ṣadé mo bẹ́ẹ̀ ṣe rẹ́ nì. Ṣadé ti jọ ọmọ mi. Ṣadé ti dé. Ṣadé mo bẹ́ẹ̀ ṣe jọ. Jọ ọmọ mi lé Ṣadé jọ lé mo bẹ́ẹ̀ ṣe. Ṣadé dé. Ṣé o ti wá rí báyìí? Ayé ilé o. Ṣé wípé ìpè fún ọlọ́kadà ṣẹ́ fún ló jáde ibi iṣẹ́? Lọ́jà èèyàn gbọ́dọ̀ máa ní sùúrù. Àìní sùúrù ti ọmọkùnrin lọ́sàkóbá fún báyìí. Torọ́ ọmọbìnrin ti fọrùn kọ́ ní ọ̀dọ̀ ọlọ́kadà. Kí ló tí ì fi ṣe ọkẹta rẹ̀ lásán lójú wó kẹ́lẹ̀ lọ́kùnrin. Tí wọ́n bá ń pè àkóbá gáfárà
ara rú tí ń fànù tí wọ́n bá sọ pé ọlọ́mọdé àrí àkóbá àdábà ọlọ́mọdé kéèyàn ó tètè sanwó rẹ̀ ní o tó o bá ń gbọ́ yọ́ sọnù ni yọ́ sọnù ni yọ́ sọnù ni kò lóníbàwí kò lónímọ̀ràn yọ́ sọnù ni ẹni tí ó bá lóníbàwí tí ò lónímọ̀ràn èyí tàn irú wọn sọnù náà ni sórí wọn ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo pín bẹ́ẹ̀ ọlọ́kadà lọ́sẹ̀ tọ́lọ́kadà ṣépè fún wa wo olódodo tó wá pín bẹ́ẹ̀ ní ìsìn ìwọ ò ní sírin o ò ní sírin o pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá tó ọ lọ́wọ́ sórí bí èèyàn méjì bá ti ń jà tí wọ́n bá ti ní ó tó kó sì yá gbọ́ kì í ṣe kìkì ọ́fíìsì nìkan ọkàn yín ará ilé o ọkàn yín ará ọjà o bọ́rọ̀ bá ti fẹ́ débi ìjà ẹ dákun ẹ máa jáwọ́ ń bẹ́ẹ̀.